ìdí tí ọ̀pọ̀ èèyàn káàkiri àgbáyé ṣe fẹ́ràn ìjọba orílẹ̀-èdè Burkina Faso. ẹni ọdún 37 ni Ibrahim Traoré tó ń tukọ̀ Burkina Faso, ó sì ti ṣèlérí láti gba orílẹ̀-èdè náà sílẹ̀ kúrò lọ́wọ́ ìjọba amúnisìn àwọn òyìnbó aláwọ̀ funfun. ọ̀pọ̀ èèyàn ní Áfíríkà ó mọ̀ ló mọ̀ fẹ́ràn ohun tí ọkùnrin náà mọ̀ dúró fún, tí wọ́n sì ń wòye pé ó máa ń tọ ipasẹ̀ àwọn adarí rere tó ti ṣèjọba ṣáájú ní orílẹ̀-èdè náà bíi Thomas Sankara. olùwádìí kan nínú àjọ Control Risk ó mà sọ pé ọ̀pọ̀ èèyàn ló gbà tirẹ̀. mo ti gbọ́ tí àwọn òǹkọ̀wé àtàwọn olóṣèlú láwọn orílẹ̀-èdè bíi Kenya wọ́n máa sọ pé irú ọkùnrin náà gan-an ń làwọn èèyàn ń wà. àwọn ọ̀rọ̀ tó máa ń sọ ó máa ń ṣàpèjúwe bí ayé òde òní bó ṣe rí o, tí ọ̀pọ̀ àwọn ọmọ ilẹ̀ Áfíríkà tí wọ́n sì ń béèrè nípa ìbáṣepọ̀ ilẹ̀ wọn pẹ̀lú àwọn òyìnbó aláwọ̀ funfun àti èrèdí tí ìyà fi ń jẹ ọ̀pọ̀ èèyàn ní Áfíríkà lẹ́yìn tí wọ́n gba òmìnira tán o. lẹ́yìn tó fi ipá gba ìjọba lọ́dún 2022, Traoré má fòpin sí ìbáṣepọ̀ orílẹ̀-èdè rẹ̀ pẹ̀lú orílẹ̀-èdè France tó sì tọwọ́ bọ ìwé àdéhùn ìyẹn alájọṣepọ̀ tó pẹ̀lú Russia. lára àwọn ohun tó mà ṣe òun ni bó ṣe ṣe àgbékalẹ̀ iléeṣẹ́ ìwakùsà ìjọba tó sì sọ wípé àwọn iléeṣẹ́ ìwakùsà ilẹ̀ òkèrè ó gbọ́dọ̀ máa san ìdá 15% owó tí wọ́n bá ń pa fún ìjọba ilẹ̀ náà, kí wọ́n sì máa gba àwọn ọmọ orílẹ̀-èdè náà kó máa gbà wọ́n síṣẹ́ o. lára àwọn tí òfin náà tó má kàn ní iléeṣẹ́ North Gold tó jẹ́ ti orílẹ̀-èdè Russia. Traoré ó mà sọ pé Burkina Faso ó gbọ́dọ̀ jẹ́ lára ọrọ̀ tó wà nínú rẹ̀ dípò kí àwọn èèyàn kan láti ilẹ̀ òkèrè kí wọ́n máa jí kó. ìjọba ológun rẹ̀ ó mà tó kọ́ iléeṣẹ́ ńlá kan tí wọ́n ti ń fọ wúrà, ó tún ṣe àgbékalẹ̀ ilé ńlá kan tí wọ́n yóò máa kó wúrà iyebíye sí, èyí tó jẹ́ àkọ́kọ́ ọrú rẹ̀ lórílẹ̀‐èdè ọ̀hún. èyí máa ń túmọ̀ sí pé àwọn iléeṣẹ́ ilẹ̀ òkèrè yóò máa kojú ìṣòro níbẹ̀. láìpẹ́ yìí ó níjọba Traoré ó mà ló máa gba iléeṣẹ́ ìwakùsà aládàáni láti ilẹ̀ òkèrè méjì. ó mà sọ pé òun sì máa já ọ̀pọ̀ iléeṣẹ́ ìwakùsà láti ilẹ̀ òkèrè mí gbà mọ́ wọn lọ́wọ́ o, tó jẹ́ pé àwọn aládàáni ló ń ṣàkóso rẹ̀. ọkùnrin náà ó ti di gbajúmọ̀ lórí ayélujára tí àwọn èèyàn sì ń kọ onírúurú nǹkan nípa rẹ̀, yálà ó jẹ́ òdodo àbí bẹ́ẹ̀ kọ́. kódà àwọn èèyàn ti lo ẹ̀rọ AI láti ṣe fídíò bí àwọn gbajúmọ̀ bíi R. Kelly, Rihanna, Justin Bieber àti Beyonce bí wọ́n ṣe ń kan sára sí i lọ́nà àti jẹ́ kí àwọn èèyàn túbọ̀ gba tirẹ̀. àsìkò tí ọkùnrin náà sọ̀rọ̀ níbi ìpàdé Áfíríkà àti Russia kan lọ́dún 2023, ó ní ìràwọ̀ rẹ̀ kọ́kọ́ búyọ lásìkò tí ó sọ fún àwọn adarí ní Áfíríkà kí wọ́n dẹ́kun àti máa sátọ àwọn aláwọ̀ funfun lọ fún ìrànlọ́wọ́ ní gbogbo ìgbà. àwọn iléeṣẹ́ ìròyìn ní Russia wọ́n gbé ìròyìn náà tó bẹ́ẹ̀ tó fi tẹ̀ káàkiri àgbáyé o. àmọ́ ṣá, lára àwọn tí kò gba ti Traoré ní ààrẹ France Emmanuel Macron, bó tilẹ̀ jẹ́ pé ó mọ̀ kùnà láti parí ìjìjàngbara àwọn ẹlẹ́sìn mùsùlùmí kan tó ti ń wáyé o fún ọdún 10 gẹ́gẹ́ bí ìlérí rẹ̀, àwọn èèyàn sì gba tirẹ̀. ìjọba ní ó tún fi ìyà ó fi jẹ àwọn tí kò gba tirẹ̀ àtàwọn ọmọ ẹgbẹ́ alátakò. a mọ̀ gbọ́ pé ìjọba Traoré ó mà tó gbógun ti àwọn akọ̀ròyìn tó ń kọ ìròyìn tí kò tẹ́ lọ́rùn. bẹ́ẹ̀ ó ló ń fi ojú àwọn ẹgbẹ́ ajàfẹ́tọ̀ọ́mọnìyàn ó fi rí mọ̀ bò. nígbà tí igbákejì adarí àjọ International Crisis Group Renato Dape tó máa ń dá sí ọ̀rọ̀ náà, ó ní àwọn èèyàn fẹ́ràn Traoré ní Áfíríkà látàrí pé ó jẹ́ ọ̀dọ́mọdé o. ó ní ó mọ̀ nípa orí ayélujára dáadáa, ó sì mọ bí wọ́n ṣe ń fún orílẹ̀-èdè tí ogun ti sọ dahoro ní ìgbàgbọ́ pé wọ́n ní ọjọ́ ọ̀la tó dára. ọdún 1983 ó ní Sankara ó mọ̀ ló mọ̀ gorí àlééfà lẹ́yìn ìdìtẹ̀gbàjọba kan nígbà tó wà lẹ́ni ọdún 23 kí wọ́n tó gbẹ̀mí òun náà lẹ́yìn ọdún 4 nínú ìdìtẹ̀gbàjọba míì. lẹ́yìn ìdìtẹ̀gbàjọba náà ní orílẹ̀-èdè wọn ti wà lábẹ́ òjìji orílẹ̀-èdè France kí Traoré kó tó gba ọ̀pá àṣẹ ilẹ̀ náà báyìí. onímọ̀ nípa ètò ààbò ní orílẹ̀-èdè Ghana ọ̀jọ̀gbọ́n Kwesi Anning ó mà sọ pé ìjọba àwarawa ó mà ti kùnà láti fún àwọn ọ̀dọ́ ní ìrètí ọjọ́ ọ̀la tó mà dára ní Áfíríkà.
kò fún àwọn ọ̀dọ́ náà níṣẹ́ o tàbí ètò ìlera tó péye. Gẹ́gẹ́ bó ṣe sọ, Traoré ó ń fún àwọn ọ̀dọ́ ní ọ̀nà àbáyọ, ó mọ̀ ló mọ̀ mú kí wọ́n mọ̀ fẹ́ràn rẹ̀. Traoré ń làwọn èèyàn sọ ojú sí lára jùlọ o lásìkò ìbúrawọlé ààrẹ Ghana John Mahama níṣe ló wọ gbàgede ètò náà pẹ̀lú aṣọ ológun lọ́rùn rẹ̀ tó ń tibọn ìléwọ́lẹ́gbẹ̀ẹ́ rẹ̀. Ọ̀jọ̀gbọ́n Aling ó ní olórí orílẹ̀-èdè mọ́kànléníogún òun ló ti wà níbẹ̀ kó tó dé, ṣùgbọ́n nígbà tí Traoré wọlé ariwo mà sọ o, kódà àwọn ẹ̀ṣọ́ aláàbò ààrẹ míì gan wọ́n sáré tètè tẹ̀lé lẹ́yìn. Traoré yàtọ̀ sí àwọn ààrẹ ní Áfíríkà tó ń fi agídí di ipò ìjọba mú o. Nínú àtẹ̀jáde kan tí àjọ IMF tó fi léde nínú oṣù kẹrin ọdún yìí, IMF ó mà sọ pé bó tilẹ̀ jẹ́ pé nǹkan ó mà le tó ètò ààbò tó sì mẹ́ o, ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè náà yóò má gbèrí sí lọ́dún yìí. Wàyí o, onírúurú ìròyìn ó mà ló mà ti ń gbèdé pé àwọn kan máa ń gbé ìgbésẹ̀ láti fi agídí yọ ọ̀dọ́mọkùnrin náà lórí oyè. Olùfẹ̀hónúhàn kan tó jẹ́ olórin Ochibi Johan ó mà sọ fún iléeṣẹ́ ìròyìn Associated Press pé nítorí Colin Powell ó pa irọ́, wọ́n sọ Iraq dahoro. Barack Obama parọ́, wọ́n gbẹ̀mí Gaddafi, ṣùgbọ́n lásìkò yìí irọ́ wọn kò ní túrun kankan lára wa o. Yàtọ̀ sí orílẹ̀-èdè náà, àwọn èèyàn ṣe ìwọ́de káàkiri àgbáyé pẹ̀lú ìlú London nílẹ̀ Gẹ̀ẹ́sì ní àtìlẹ́yìn fún Traoré. Lẹ́yìn àwọn ìwọ́de náà, ìmọ̀ ló mà dúpẹ́ o lọ́wọ́ àwọn olólùfẹ́ rẹ̀ káàkiri àgbáyé fún àtìlẹ́yìn wọn o. Yóò ṣòro láti sọ bí ìgbẹ̀yìn rẹ̀ yóò ṣe rí, àmọ́ òun àtàwọn ológun ní Mali àti Niger wọ́n ti dárúgúdù sílẹ̀. Ní Áfíríkà, àwọn orílẹ̀-èdè míì wọ́n sì ti ń lé àwọn ọmọ ogun France kúrò nílẹ̀ wọn gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣe ṣáájú. Yàtọ̀ sí èyí, àwọn orílẹ̀-èdè mẹ́ta náà wọ́n mọ̀ tó ti fara wọn yọ kúrò nínú ẹgbẹ́ àjọ ECOWAS, àmọ́ àwọn onímọ̀ ti sọ pé Traoré ó gbọ́dọ̀ ṣiṣẹ́ kí àlàáfíà jọba tó bá fẹ́ ní àkọsílẹ̀ rere dípò kó máa gbógun ti àwọn tí kò bá fẹ́ràn rẹ̀. Àdúràgbà Olúwatóyìn ló ń kàròyìn sí létí o láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. Bẹ́ẹ̀ ṣe ń wò wá, ẹ máa bá wa like, ẹ máa share, ẹ máa comment, ẹ má tún gbàgbé o láti bá wa subscribe sórí YouTube channel wa, kẹ́ wá bá tẹ notification bell láti lè máa mọ àwọn ètò wa lọ́kọ̀ọ́jọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. Ẹ ṣé pọ̀ tẹ́ ń wò wá o, àbúrò ní ṣe wá.